ẹnu gbẹ gbogbo olú tiẹ̀ wá bí a kò sí kankan Ọlọ́run ṣàánú o kí la ṣe báyìí ẹwà yìí gàdọ́wọ́ rẹ ọmọ rìn láti jòkó nítorí rẹ o ọbẹ̀ ṣe jẹ ní o ọmọ ìmọ̀jẹ̀ ẹnu gbẹ wo kúrò dáadáa ò lọ sọ pé kọ́ìlì sẹ́nu bíbó nígbà tí ṣe jẹnẹrétọ̀ dákun fún mi kankan mi náà ṣe jẹ kájọ jẹ. so èmi lọ fi Indomie jà lójú fún mi kan bẹ́ẹ̀ ẹbí irú rẹ Ọlọ́run mọ̀ jẹ́ ìṣẹ̀sìn kì í ṣẹ̀bi rẹ ẹ pẹ̀lẹ́ o ẹ mọ̀ rárá. èmi nìkan tán Abodunrin M Olusola CEO àwọn photographer Ayinde Okin Omo baby ọmọ wọn ní isanlu sí lónìí ọgbẹ́ kìíní fún mi èmi nìkan tán kìíní ṣe ó tó mọ̀ ní gbogbo ọjọ́ 13 nínú oṣù kìíní ìyẹn 30 of January ọdọọdún ibẹ̀ tí ẹ̀ mọ́ wáyé èmi nìkan tán èmi nìkan tán. Yóò dáa fún ọ ayé rẹ ó dáa long life and prosperity kò ní bàjẹ́ fún ọ yóò rọ̀ ọ́ lọ́rùn all of 5,000 1 million wo lọ sọ fún pé mò ń bọ̀ wá èmi náà wá jọ ẹ̀yìn lọ́jọ́ kan o tí o sì kàn tó ní bá fi ọ̀gbìn ọwọ́ kúrò ní ojú ọmọ pọ́n gírí ni.